Abọ́lájí ó máa kú ọdún ó kú ọdún o ẹ̀mí rẹ̀ aṣọ̀pọ̀ ọdún láyé. Lukman ó máa kú ọdún ó kú ọdún o ẹ̀mí rẹ̀ aṣọ̀pọ̀ ọdún láyé. Abọ́lájí mo ní o mọ̀ gbóhùn ẹnu mi ní Abẹ́kẹ́ Akéwì lèmi jẹ́. Òní ní sọ́jọ́ bí rẹ̀ mo ní torí jó pẹ́ láyé láṣẹ Elédùmarè ọba. Àmì àṣẹ o. Ẹ̀pọ́n náà ta ló rán mi wá o. Ayẹyẹ lọ́dẹ̀dẹ̀ ọkọ̀ Adéọlá lónìí bóun kó lólùfẹ́ òun ìdùnnú òun ìfẹ́ òun ayẹyẹ òun olólùfẹ́ tó òun gangan ni. Ó láṣẹ yìí ṣàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe láṣẹ Elédùmarè ọba. Àmì àṣẹ o. Lukman o. Òjòjò ní sọwọ́ kọ́mọ́lé nájà bí kò kókó larọ̀ talẹ̀ ó mọ bẹni ìran ọ̀bẹ ní pẹ̀sù. Mo ní kó pẹ́ láyé kó gbó bí olúgbógbó tìrìgbó kó gbó bí olúgbógbó tìrìgbó. Ọdọọdún la rórógbó ọdọọdún la ráwùsá ọdọọdún la rán mọ́bì lórí àtẹ kó gbó kó tọ́ láṣẹ Elédùmarè ọba. Abọ́lájí ó máa kú ọdún ó kú ọdún o ẹ̀mí rẹ̀ aṣọ̀pọ̀ ọdún láyé. Abọ́lájí ó máa kú ọdún ó kú ọdún o ẹ̀mí rẹ̀ aṣọ̀pọ̀ ọdún láyé. Lukman mo ní o máa ń gbóhùn ẹnu mi wá gbọ́n bó ṣe porí ilé bàbá tó bí ọlọ́mọ. Bẹ́ẹ̀ni wọ́n ní ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ kí n ṣe wàràwàrà kí n dèlù bàbá tó bí ọlọ́mọ. Ìwọ̀n lọmọdé láàrin ọmọ onílé owó ọmọ tápàlẹ́ pé ọmọ gbẹ́kàn má fòbí ní jẹ́ wọ́n lọmọ ògbóni. Òbí ìjàrá lódò òrùbí sí ọmọ ẹranko yá yòó. Iyán ọ̀bọ̀kẹ́rẹ̀lẹ̀ iyán àbára funfun ọkà abára mi ní jọjọ. Wọ́n ní tó bá déré tápà mo lè ṣe tó bá díyàwó tápà mo lè gbé. Wọ́n ní tó bá dòkú tápà mi kò sí nílé mọ́. Wọ́n ní ẹ̀wọ́ òtútù òwú wọ́n ní ẹ̀wọ́ afárá oyin òtútù wọn wọ́pọ̀ afárá oyin sọ̀wọ́n. Ọmọ àgàn bí dúdú ó fi gbogbo ọmọ inú rẹ̀ bí pupa. Ọmọ wa wá tiri wá ọmọ wa wá tiri wá. Abọ́lájí mo ní o máa ń gbóhùn ẹnu mi ní àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe láṣẹ Elédùmarè ọba. Òní dòkú òní sánkú mo ní bó o bá wo wájú kó o kórè bó o wẹ̀yìn wo kó o kórè bó o wọ̀ tún kó o kórè bó o wò sí kó o kórè. Mo ní ire 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 ní ọmọdé tiẹ̀ ní ìgbà gbogbo. Abọ́lájí bàbá ẹ̀ṣà bàbá yìí ní ìsúnmọ́ ní ọmọ gbóhùn ẹnu ní àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀